Rosvivo olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú Labour Party darapọ̀ mọ́ ADC lẹ́kọ̀ọ́. Gbadebo Rosvivo olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò ọdún 2023 ní ìpínlẹ̀ Èkó. Ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Rosvivo ló mà kéde ìgbésẹ̀ rẹ̀ níbi ètò kan nílùú Èkó lánàá tí ń ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù kẹsàn-án yìí. Ìgbésẹ̀ yìí kò mà sẹ́yìn bí ẹgbẹ́ òṣèlú ADC bó ṣe ń fa àwọn olóṣèlú láti inú onírúurú ẹgbẹ́ mọ́ra láti kojú APC nínú ètò ìdìbò ọdún 2027. Lóṣù keje tó kọjá làwọn olóṣèlú láti inú oríṣiríṣi ẹgbẹ́ ní Nàìjíríà ni wọ́n mọ̀ kórajọ pọ̀ tí wọ́n sì dá ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Rosvivo mà sọ wípé inú mi dùn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC, mo sì ń fojú sọ́nà sí irúfẹ́ ìṣèjọba tí ẹgbẹ́ òṣèlú yìí yóò gbé kalẹ̀ ní Nàìjíríà. Àdúrà mi ni wípé Ọlọ́run yóò fáwọn adarí ẹgbẹ́ wa ní ìmọ̀ àti ọgbọ́n láti fi orílẹ̀-èdè Nàìjíríà lé ọ̀nà tó dára láti tọ̀. Ìkórajọpọ̀ yìí mà wáyé o láti já Nàìjíríà gbà. A gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ kí a lè lágbára láti dóòlà Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2027. Ṣáájú ni Rosvivo ti kọ́kọ́ fẹ̀sùn kan àwọn ọlọ́pàá ní ọjọ́ Ẹtì Friday tó kọjá wípé wọ́n fẹ́ dá ètò táwọn fẹ́ kéde ìgbésẹ̀ rẹ̀ rú ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Ọlálékan Anjọláìyá tó jẹ́ olùdámọ̀ràn Rosvivo mà sọ nínú àtẹ̀jáde kan tó mà síta wípé àwọn ti sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ nípa ètò ọ̀hún, àmọ́ ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́pàá kò jẹ́ kí Rosvivo àtàwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n ráyè wọlé síbi tí wọ́n fẹ́ lò fún ètò ọ̀hún ní àárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé kí wọ́n tó lọ ṣe ètò náà ní ibòmíràn. Rosvivo ní òun sì máa báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ tó bá yá o, ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì fóun báyìí ní wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀wẹ̀, alága ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni George Ashiru mà sọ wípé bí Rosvivo bó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ náà yóò jẹ́ kí ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n lágbára sí i ṣáájú ètò ìdìbò ọdún 2027. Àwọn èèkàn lágbo òṣèlú ní Nàìjíríà ló ń darapọ̀ mọ́ ADC lónìí, kì í ṣe ẹnìkan ṣoṣo ló ń darapọ̀ mọ́ wa. Ìjọ èèyàn ló ń darapọ̀ mọ́ ADC lónìí. Gbogbo ẹgbẹ́ ló máa ń ní olórí àwọn èèyàn tó mi ìpínlẹ̀ Èkó títì nínú ètò ìdìbò tó lọ. Ní Gbadebo Rosvivo mà jẹ́ igbákejì ààrẹ ní Nàìjíríà tẹ́lẹ̀. Àtíkù Abubakar tí ọ̀jọ̀gbọ́n Ọlátẹ́jú tó mà sójú rẹ̀ níbi ètò náà rọ àwọn ọmọ ẹgbẹ́ ADC láti pèsè ètò ìṣèjọba gidi tó dára fáwọn ọmọ Nàìjíríà. Ẹ má jẹ́ ká wo ara wa bí ẹni tí kò lágbára láti dóòlà orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí ẹni tí kò lè ṣe iṣẹ́ tó wà nílẹ̀ yìí. ADC kì í máa ṣe ẹgbẹ́ òṣèlú lásán, ẹgbẹ́ àwọn èèyàn ni. Ìpinnu wa ni láti dóòlà orílẹ̀-èdè Nàìjíríà. Àtíkù ló sọ bẹ́ẹ̀. Kọ́lọ́run ọba kó bá tún Nàìjíríà ṣe. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ wa o. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.